then I'll have to take that which belongs to me. Damigbe, I swear I will sting you like a bee. Magic Lojo. Excuse me. Damigbe, you better not ride on a tiger's tail. Iya Meji two mothers, eléku ló ń lọ bẹ́ o. Iya Meji tó ń jàjàbú akátá. Kí ló ṣẹlẹ̀ o tí igi fi mú ọ̀run lójú? Ija Iya Meji sinimá yìí ní kí ẹ ra Òkìkí Films gbé jáde. Ẹ má dá òtí ẹ̀ iṣẹ́ tó nọ́ṣẹ́ kalẹ̀ lẹ́yìn Ija Iya Meji. Ọmọdé tó sọ gbanú tó ló ń ṣàmì sí. Ó ní ìgbà tó bá rí gbà kó tó rà mí tó ń ṣe sára ìgbà bẹ́ẹ̀. Òun mọ̀ kí ló tẹ́ ṣe wọn mọ́tò bẹ́ẹ̀ yẹn kí ló ṣẹlẹ̀? Ẹgbẹ́ lè sọ̀n jàre. Ẹgbẹ́ lè sọ̀n tánú wọn mọ́tò máa kọ́. Àbí wọn ọkọ̀ ṣọ́kù sílé ni. Ìyá kí ló dé náà? Kí ló dé tẹ̀ ń dínà mi? Kí ló dé tẹ̀ ń dínà ayọ̀ mi? Ẹ mọ̀ mí dáadáa o. Ẹ mọ̀ mí o. Nǹkan tèmi àti ìjọ sí tí lè fi jó. Tí ẹ bá fẹ́ àwò rẹ̀ ń ṣe. Ija Iya Meji ó ti gbóná ju okó náà lálá kí ló dé. Ojúkojú ẹwà ojú bàjẹ́. Ọ̀rọ̀ di pátápátá la fọ́jú kùnàkùnà la dẹ́tẹ̀. Ojú àfọ̀pọ̀tán ló bá di ìjà rẹ̀ pẹ́tẹ́. Ija Iya Meji àṣírí ńlá suspense tó yí bọ́bọ́. Mommy, I know you very well. So ẹ má jẹ́ ká máa fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ fúnra wa. Ṣé mọ̀ báwo ló ṣe jẹ́? She's not a family member. I'm too young to be my friend. So báwo ni mo ṣe fẹ́ mọ̀? Mo ṣe rò pé bó ṣe ń sọ. I'm scared ẹ̀rù ń bà mí. Ọmọ yẹn, she can do anything. Hey! Manda! Ikú lè rẹ̀ sí ẹ̀. Regina Chukwu ló produce ẹ̀ ó lágbára. Kúnlé Afọ́d ló direct ẹ̀ ó léjú. Starring Ìyábọ̀ Òjó, Jùmọ̀kẹ́ George, Regina Chukwu, Kúnṣọ́ Adéolú, Tóyìn Adéwálé, Délé Fágbọ́yọ̀, Adédiwúrà Black Gold, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá titun Ija Iya Meji, subtitled in English. Ó ti jáde sórí VCD nìkan báyìí. Marketed and distributed by Agbèrè Marketer, Okiki Films and Music Productions, Ami Arena Shopping Complex, Bọ́ládé Òṣòdì, Lagos. Sinimá titun Ija Iya Meji. Retreat no surrender. Eléyìí ni kẹ́ra kẹ́wọ́ mọ̀ fọwọ́ ẹ̀sọ́ yà ká. Ó ti jáde. Kíkẹ́ 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 kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀?